jẹ́jẹ́ ni àgbà òṣèré actress Toyin Adewale èyí tó tún jẹ́ màmá Mayorkun tí wọ́n jáde tí wọ́n sì gbé family picture wọn jáde. Nínú fọ́tò èyí tí wọ́n gbé jáde yìí a rí wọn tí wọ́n jókòó pẹ̀lú ọmọ wọn obìnrin pẹ̀lú àwọn ọmọ wọn ọkùnrin méjì gẹ́gẹ́ bí ẹ ṣe rí fọ́tò ọ̀hún èyí tó ń ré kọjá lọ ní orí fọ́nrán mi yìí. Fọ́tò ọ̀hún ó mà rẹwà o, bẹ́ẹ̀ làwọn èèyàn ń kí wọn pé wọ́n kò tọ́jú àwọn ọmọ. Àwọn tí wọ́n mọ Mayorkun náà tó jẹ́ gbajúgbajà olórin tàkasúfèé, àwọn náà ń kí àwọn olólùfẹ́ rẹ̀, àwọn náà ń gbóríyìn fún wípé ó dùn wò, ó rẹwà ẹ̀yin tèmi. Bí ẹ ṣe rí àwọn fọ́tò ọ̀hún èyí tó ń kórè kọjá lọ ní orí fọ́nrán mi yìí. Ní abẹ́ fọ́tò ọ̀hún, actress Toyin Adewale wọ́n kọ síbẹ̀ wọ́n ní family isn't an important thing, it is everything. It is where life begins and love never ends. Thankful for these amazing people who always have my back. Ẹ̀yin tèmi, wọ́n ní my original squad. I love you guys silly. Abẹ́ẹ̀rí báyìí gẹ́gẹ́ bí nǹkan tí actress Toyin Adewale èyí tí wọ́n kọ sí abẹ́ fọ́tò èyí tí wọ́n gbé sí orí Instagram page wọn, tí wọ́n sì ń jẹ́ ká mọ̀ wípé gbogbo àwọn táwọn wà nínú fọ́tò yìí àwọn ni èèyàn títí wọn tí wọ́n ń fà wọ́n láyọ̀, tí wọ́n ń fún wọn ní ìdùnnú. Fọ́tò yìí ni àwọn èèyàn rí tí wọ́n sì bẹ́ sí abẹ́ fọ́tò náà tí oníkálukú tí wọ́n bẹ̀rẹ̀ sí ní fi kọ́mẹ̀ǹtì wọn kalẹ̀. Ibẹ̀ náà láti rí àwọn oníkọ́mẹ̀ǹtì sọnù. Ibẹ̀ náà láti rí àwọn tó ń kí wọn kú oríire ẹ̀yin tèmi. Lára àwọn oníkọ́mẹ̀ǹtì sọnù ni wọ́n bá bẹ̀rẹ̀ sí ní béèrè lọ́wọ́ actress Toyin Adewale wípé kí ló dé tó fi jẹ́ wípé àwọn nìkan àti àwọn ọmọ wọn òun ló wà nínú fọ́tò ọ̀hún. Wọ́n ní ibo ni bàbá àwọn ọmọ wọn wà, kí ló dé tí bàbá àwọn ọmọ wọn tí wọn ò fi sí ní abẹ́ fọ́tò yìí. Ẹ̀yin tèmi, eléyìí mọ̀ gbẹnu tán. Abẹ́ẹ̀rí wípé àwọn èèyàn pẹ̀lú wàhálà wọn ò lè ṣọ́gbà wọn. Nígbà tí ẹni ẹlẹ́ni tó gbé fọ́tò jáde tẹ́ wá ń béèrè wípé ibo ni bàbá wọn wà, ṣé kò yẹ kí bàbá wọn wà lára fọ́tò èyí tí wọ́n yà? Wọ́n ní àti wípé kí ni tó fà á tí Toyin fi lè lórí láyà láti yarú fọ́tò yìí láìsí bàbá wọn ń bẹ̀. Ẹ̀yin èèyàn, ọ̀rọ̀ yín mọ̀ sú mi. Lóníkálukú bá bẹ̀rẹ̀ sí ní fi kọ́mẹ̀ǹtì sọnù kalẹ̀. Lára ẹnìkan ní so you will now take family pictures at this level of Mayorkun. They will now remove dad. They should kuku remove the mom too now. Maybe the man don't do the undo. Abẹ́ẹ̀rí ìtẹ́nìkan kọnù. Ó ní tó fi lè mú wọn yọ bàbá kúrò níbi fọ́tò ọ̀hún, ó yẹ kí wọ́n yọ ìyá wọn náà kúrò kí àwọn ọmọ kí wọ́n wá dáyọ̀ fọ́tò fúnra wọn. Fúnra ara rẹ̀ náà ló sì tún sọ wípé yá bàbá ti ṣe àṣemáṣe, òun ló fà á tí wọ́n fi yọ kúrò nínú setting ẹ̀yin tèmi, tí wọ́n fi yọ kúrò nínú fọ́tò èyí tí wọ́n yà. Bẹ́ẹ̀ náà lẹ́nìkan ní as a man, if you like, don't take care of yourself o. Ẹni tó kọ kọ́mẹ̀ǹtì yìí làwọn èèyàn bá dàbò ni wọ́n bá bẹ̀rẹ̀ sí ní sọ fún wípé in tó sọ òun wọ́n ní kò sọ dáa, bí kò ṣe wípé wọ́n fún lésì lábẹ́ kọ́mẹ̀ǹtì tó kọ yìí. Ẹnìkan ní àbí if you like make you dey useless as a man, na so dem go comot you for settings, but we can't judge by pictures sha. What if he is late? Bẹ́ẹ̀ náà lẹ́nìkan ní maybe he is late, maybe he was removed from the settings, maybe he is not responsible as a man sha. Take care of yourself. Ẹ̀yin tèmi kò tán o. Bẹ́ẹ̀ náà lẹ́nìkan ní but the boys too are gonna be
baba one day. Make them no use this one think, cause no one wanna be left aside no matter what. Ibẹ̀ náà ni ẹnìkan náà ti sọ wípé take care of yourself. If na useless man, you go still missing for this kind setting. No two ways about it. Ẹ̀yin tèmi, ó mọ̀ ní agbára. Tẹ́ bá ń gbọ́, ó tún wá lẹ́tìkẹ̀. Abẹ́ẹ̀rí báyìí, bá a ṣe rí nu tí oníkálukú tí wọ́n kàn ṣàkọ́ kọ́mẹ́ǹtì wọn lọ lóríṣìíríṣìí, tí wọ́n jẹ́ ká mọ̀ wípé bóyá bàbá àwọn ọmọ yìí bóyá kò wà responsible. Wọ́n ní nítorí tó bá wà responsible, kò yẹ kó yọ nínú setting, ó yẹ kó wà láàrin bí gbogbo wọn ṣe kóra wọn pọ̀ tí wọ́n ya family picture yìí. Wọ́n ní ṣùgbọ́n nígbà tí ò ti sí ńbẹ̀, àwọn kan tiẹ̀ ní bóyá bàbá náà ò sí láyé mọ́ ni. Wọ́n ní nítorí tó bá wà láyé, ó yẹ kí ó lè wà lára fọ́tò yìí. Bẹ́ẹ̀ náà làwọn kan sọ wípé bàbá náà lè wà láyé bí aláìsí. Bẹ́ẹ̀ ni wọ́n ní bóyá kò ṣojúṣe rẹ̀ nígbà tí ó yẹ kó ṣe. Ìdí nìyí tí wọ́n fi yọ kúrò ní ara wọn. Ẹ̀yin tèmi, gẹ́gẹ́ bí ẹ ṣe rí àwọn kọ́mẹ́ǹtì ìsọnù tí oníkálukú tí wọ́n ṣàkọ títí wọn. Tá a bá wá gbọ́ níbi interview èyí tí actress Toyin Adewale èyí tí wọ́n ṣe pẹ̀lú Abíọ́lá Báyọ̀, ẹ rí wípé ó fẹ́ jọ gàtè kò jọ gàtè. Ọ̀rọ̀ náà ó fẹ́ jọra wọn. Torí nígbà tí actress Toyin Adéwálé tí wọ́n bẹ̀rẹ̀ sí ní bi wọ́n léèrè àwọn nǹkan kan níbi interview yìí, wọ́n tiẹ̀ tún sọ̀rọ̀ nípa bí ọmọ wọn ìyẹn Mayorkun èyí tó ṣe lórúkọ tó ṣe lókìkí. Wọ́n jẹ́ ká mọrú ipa tí Davido èyí tó kó nínú ayé ọmọ náà, àti wípé ọjọ́ àkọ́kọ́ tí Davido tí ó kọ́kọ́ pe Mayorkun, wọ́n ní ọ̀dọ̀ àwọn ló wà, pé ìṣe nínú ọmọ náà dùn. Bẹ́ẹ̀ sì ni wọ́n mẹ́nu bà ọ̀rọ̀ ọkọ. Wọ́n jẹ́ ká mọ̀ wípé kì í ṣe dandan ni kí àwọn èèyàn wà ní ilé ọkọ. Wọ́n ní àwọn ò fọwọ́ sí divorce o. Wọ́n ní ṣùgbọ́n ilé ọkọ téèyàn ò bá wà tó bá ti fẹ́ mú ẹ̀mí èèyàn lọ, wọ́n ní àwọn ó gba irú ẹni bẹ́ẹ̀ nímọ̀ràn kó tètè kó ẹrù rẹ̀, kó bẹ́ ẹsẹ̀ rẹ̀ sọ̀rọ̀, kó kúrò ńbẹ̀. Wọ́n ní torí ẹni tó bá wà láyé ò ní jẹun ọmọ. Ṣùgbọ́n èyí tó bá ti pa ara rẹ̀ tó ti kú dànù lórí pé ó fẹ́ kó dúró sí ilé ọkọ, wọ́n ní a jẹ́ wípé irú oúnjẹ bẹ́ẹ̀ yóò lọ máa jẹ ní ọ̀nà ọ̀run. Ìyẹn tí opportunity rẹ̀ bá wà. Ẹ̀yin tèmi, wọ́n sọ̀rọ̀ nínú fídíò ọ̀hún. Wọ́n ní bó tilẹ̀ jẹ́ wípé kò wu àwọn káwọn ó kúrò ní ilé ọkọ, wọ́n sọ̀rọ̀ ilé ayé wọn díẹ̀ tó fẹ́ jọ mọ́ bí ẹni wípé àwọn àti ọkọ wọn ò sí mọ́. Kó tó di wípé àtẹ̀síwájú, ẹ jẹ́ ká gbọ́ ohun tí actress Toyin Adéwálé èyí tó sọ nínú interview yìí. Superstar, the Mayorkun, and all of that. The first time I came back from America, I came back after 9 years. When I got back home and I saw them, because they really made me proud. It's okay. It's okay. You're a good person. You're a good person, Swans. I was there when the video called him. He wanted to go crazy. David actually called yes. him. That was the night they recorded Eleko. Just like that. Just like that. So when he, God bless him. Don't forget, Mayowa has always been somebody that he writes poem. And he loves to sing. And I got the boy was so pleasant. All the crew very pleasant. Mommy, very respectful. I thank God for him. Marriage is never a do or die thing for me. But if there's no violence, yes. So little misunderstanding. Of course, it's supposed it's going to it's normal. Why am I going? Because I got married, I never intended leaving my marriage. Provided there is no violence. Yes. There was violence. I got married January 1993. I had my March 1993. 33 years.
Mommy. Hey, see, we counseling more. Whenever any she could, I'm always the gentle one. Toyin, I just found myself in acting, and I enjoy doing it. Precisely, professionally, when I started collecting money, it was 1988. They paid me 5,000. Me, 5,000 naira, and they gave us clothes. That one president Joko and perform for. It's the first one that brought me into Limelight. The first movie. So how did you get that role? Okay, funny enough, it was Auntie Ayo that's supposed to play that role. Auntie Ayo. Mogaji. And I'm a party lover. I wanted, if you did say that part. I go to parties, I have fun. I will not leave your party without giving you something. No. My father was a disciplinarian. So once he bought his he did his grave for us. By everything himself? By himself. Gbogbo tó yẹ kó sọ fún àwọn churches àwọn kinní kan wọ́n ti sọ everything fún wọn. Meanwhile, while he was doing that, he was asking them to sign. Òun náà sign pé ẹ bá kì í ṣe kékeré kó tán kẹ́ wá gba nǹkan lọ́wọ́ àwọn ọmọ mi o. I don't want problem for them. You know, my father had 4 wives. Each wife has one child. Immediately last one. How? First and foremost, I have to commend you. You are really doing a great job. Thank and you, I'm super proud of you. Mom, see me. I forgot that introduction. Mom, see me. Abẹ́rẹ́ ọ̀rọ̀ lẹ́gbọ́ lẹ́nu màmá yìí rí wípé ìdí tí wọn ò ṣe tí bàbá àbí ká sọ pé tí ọkọ wọn tí wọn ò ṣe sí nínú fọ́tò yìí ó fẹ́ jáde díẹ̀ nínú ọ̀rọ̀ tí wọ́n sọ nínú interview yìí fún àwa tá a bá gbọ́ dáadáa. Àti wípé gan tí ẹ bá ṣe wípé àwọn èèyàn gan wọ́n jẹ́ aláyọ̀nùsọ wọ́n wà pẹ̀lú bàbá àwọn ọmọ yìí wọn ò sí pẹ̀lú bàbá àwọn ọmọ yìí gan kí ni tó kàn wọ́n èwo ní béèrè ìyà èwo ní béèrè òfò gan tí wọ́n ń béèrè lọ́wọ́ ẹni ẹlẹ́ni tí wọ́n ń béèrè wípé kí ló dé tí ò ṣe sí nínú fọ́tò èyí tí wọ́n yà bó ni tí wọ́n ṣe jẹ́ àmọ́ wá ṣe nǹkan pẹ̀lú àwọn oníbèrè sọnù àwọn aláyọ̀nùsọ tí wọn ò ní ṣọ́gbà wọn yìí abẹ́rẹ́ wípé ó lágbára ẹni ẹlẹ́ni gbé fọ́tò jáde kí tẹ́ ẹ bá fẹ́ kí wọn èyí tẹ́ ẹ bá sì lè kí wọn ṣe kí ẹ tiẹ̀ ṣe bí ẹni pẹ́ rí nǹkan kan kí ẹ kàn rí kọjá lọ lórí fọ́tò ọ̀hún àbí èwo ní béèrè ìyà ẹ̀yin tèmi abẹ́rẹ́ wípé eléyìí ó gbẹ̀nu tán kí ni tí ẹ̀yin náà rò lórí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí gbogbo ìdáhùn yín ẹ fi sí orí comment section ẹ jẹ́ ká jọ sọ ẹ jẹ́ ká jọ ire o.